láti àjọ mopke fún àwọn àgbà wa. Ìwádìí kan bí ọdún 5 sẹ́yìn fi hàn wípé àkójọpọ̀ àwọn ọmọ tí ó ń ṣe iṣẹ́ tí ó ń tọ́jú àwọn àgbà wa ibi tí wọ́n pọ̀ sí jù ní orílẹ̀-èdè United Arab Emirates tí ó ń jẹ́ UAE. Ìwọ̀n tí wọ́n fi wọ́n ń pè ìwọ̀n yẹn ní PSR Potential Support Ratio. Ìyẹn ó jẹ́ 190 91. Títí orílẹ̀-èdè wa ń bì ó jẹ́ 19 ó lé díẹ̀ 19.4. Níbo la fẹ́ gbà ẹ̀yin àgbà wa? Ta ló fẹ́ jókòó tọ́jú wa? Àfi ká gbárùkù ti ara wa o kí a tètè ṣe ìpèsè ìlera àti àlàáfíà fún ọjọ́ iwájú wa. Ìrọ̀rùn igi ṣáà ni ìrọ̀rùn ẹyẹ. Ẹ dá sí o. Ẹ̀yin àgbà tí ẹ sì ní àǹfààní lọ́nà kan tàbí òmíràn, ẹ dá sí ọ̀rọ̀ ètò ìrànlọ́wọ́ àwọn àgbà bíi tiyín o. Ẹ̀yin tí ẹ sì ní okun, ẹ ran àwọn ẹgbẹ́ ẹ̀yin tí okun wọn múnádóko tó mọ́, ẹ ràn wọ́n lọ́wọ́. Bóyá ẹ ń lọ sí ilé ìjọsìn yín ni o, tàbí ìpàdé tàbí ibì kan tí ẹ mọ̀ wípé àwọn náà nífẹ̀ẹ́ sí láti lọ, ẹ ya ọ̀dọ̀ wọn kí ẹ ṣe kíni, kí ẹ fi sùúrù mú wọn dání o. Ẹ má ṣe gbàgbé wípé a kì í fi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ránmọ ẹni o. Kẹlẹ́rùgbẹ́rù ẹ o, ìtó bá jẹ́rù tìyín ẹ gbé ẹ̀yin àgbà. Ṣé ẹ rí ọ̀rọ̀ àìsí ń bẹ̀ òun náà ni àìbá wọn dá sí o. A máa ń pé gbọ́n ni àìpé gọ̀. Ẹ̀yin àgbà náà lẹ́kọ̀ọ́ wa. Ọ̀pọ̀ nínú àwọn ìpèníjà tí ó ń kóyán àwọn àgbà wa kéré, tí ó ń bù wọ́n kéré, kò tó nǹkan tí a bá péjọpọ̀ láti wá ọ̀nà àbáyọ sí. Bẹ́ẹ̀ ni. Àbí èwo ni ká tẹ̀ wá sọ ẹran mẹ́ran kó wá kàn pa? Kí ló dé? A gbọ́dọ̀ tọ́ra wa jẹ. Bí nǹkan ò bá lọ kò lọ ní jẹ́ bẹ́ẹ̀, ẹ sọ̀rọ̀ sókè. A gbà wípé ayé ń yí o, a sì ń tọ̀. Ṣùgbọ́n èwo tún ni káyé wá yí sígbó? Ṣáà tún tẹ̀lé wọgbó ni? Lẹ́yìn gbàrònú o. Bí wàhálà bá ń dojúkọ yín tàbí ń dojúkọ àwọn ọmọ yín, ẹ má dákẹ́ o. Ẹ̀yin àgbà wa, ẹ sọ̀rọ̀ sókè, ẹ sọ̀rọ̀ sókè o. Asáré má tẹ̀ ẹ́ títí. Ọmọ ọjọ́ má jẹ ń tẹ̀, ìlú má jẹ ń tẹ̀. Ṣé kò yìí tí wàá tó ká dojú padà ni ká bẹ̀rẹ̀ sí sáré má kú ni? Àbí kílẹ̀ ní mo wí kẹ̀? Bá a bá dákẹ́ àti tara wa àti gbogbo ayé náà ló bá wa dákẹ́ o. Ẹ sọ̀rọ̀ sókè. Ẹ má gbàgbé wípé ènìyàn kì í rí inú jẹ ọmọ rẹ̀ kó pé lẹ́rẹ̀ o. Ẹni bá ní kọ́mọ òun má ké wọ́n jọ máa ké gbẹ̀yìn ni. Ṣíọ̀ orí fífọ́ tó ń faládìyẹ ni. Ṣebí tó bá pa á jẹ ojú àmọ́ àbí bẹ́ẹ̀ kọ́? Àwa ń runjú pọ̀ bí apẹ̀rẹ̀. Ojú ò ṣe ẹgbẹ́sẹ̀ ńlẹ̀ dìde. Bí a bá pẹ́ lórí mi èsìké eṣin á bà lé wa. Àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí tó bá dénú rẹ̀ á di odindi. Sọ̀rọ̀ sókè. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí wà nínú abala ètò wa tí ẹ ó rí lórí ẹ̀rọ abániṣe wa. Ẹ tẹ̀lé ọ̀rọ̀ òǹtẹ̀ tí a fi kọ́ orí ètò yìí yóò sì gbé yín lọ síbi tí ẹ ó ti gbọ́ abala ètò yìí pàtó lókùnkúndùn. Àjíǹde ara máa jẹ́ o.